Ibi tí erin méjì bá ti jà, koríko bẹ̀ ló máa sọ́fà o. Ibikíbi tí erin méjì bá ti jà, ibikíbi tí erin méjì, koríko bẹ̀ ló máa sọ́fà o. Koríko bẹ̀ ló máa sọ́fà o. Èmi wá ní ìrọ̀lẹ́ yìí torí pé kò tiẹ̀ tí kò yẹ kí n ṣe fídíò rárá láàkó yìí pẹ̀lú àwọn nǹkan kan tí mò ń ṣe lọ́wọ́. Mo ṣàìsùn lánàá mọ́jú èní, mo tún láìsùn kan tí mo fẹ́ sí lénìí mọ́jú ọ̀la. So bí mo ṣe jí láàárọ̀ mo ní láti lọ sí Kire torí pé mò ń gbọ́ àwọn awuyewuye kan ní Kire, mo sì fẹ́ ṣe nǹkan kan ní Kire. Wọ́n láwọn boys kan para wọn ní Kire. Ìgbà tí mo máa dé Kire lénìí, àwọn boys kan para wọn lénìí ní Kire láti jẹ yẹn lọ́rọ̀ ní wàhálà yẹn ti ń ṣẹlẹ̀ o. Wọ́n sì ti para wọn. Àwọn tán ti kú, at least èèyàn 3 ti kú nínú àwọn boys yẹn tán para wọn yìnbọn fúnra wọn ni o. Ó jẹ́ àwọn kan pera wọn ní ọmọ Gani Adams, àwọn pera wọn kan ní ọmọ olóyè Sunday Igboho. Kí ló kọ̀ sí ilé, kí ló fẹ́ ilé. Mo kàn sọ briefly ni, màá sọ vividly fún wa o, mo ń bọ̀rọ̀ bọ̀. Ibi tí màá kọ́kọ́ ti mú ọ̀rọ̀ yìí, ayé wa ń rí wa gẹ́gẹ́ bí àfàgbò ebi yìí sì sọ àfàgbò o. Mo fẹ́ràn olóyè Sunday Igboho pẹ̀lú tán gbé dání ni o, mẹ́rin sì ní sáláì má fẹ́ràn àwọn ọmọ. Ọlọ́run gbé àwa tì wọ́n lẹ́gbẹ̀ẹ́ ká lè bá a ṣe kínní, ká lè bá a jẹ́ ẹni tí ọmọ bá wọn sọ òdodo, ká sì lè bá a máa fún wọn ní ìmọ̀ràn ni. Òṣìṣẹ́ tọ́lọ́run wá tò wá sí yẹn tá a bá ṣiṣẹ́ rẹ̀ Ọlọ́run ó bi wá. Ọlọ́run ó bi wá o, wàláhì Ọlọ́run ó bi wá. Wà lẹ́gbẹ̀ẹ́ olóyè Sunday Igboho, a sì máa sọ pé kólóyè Sunday Igboho ọmọ nìṣó pẹ̀lú tán ṣe nítorí owó tọ́lọ́run fún wọn, tàbí torí ọlá tán ní, tàbí torí ipò, tàbí torí pọ́n ti lókìkí. Kọ́ wá jẹ́ pé wọ ìyẹn làwa náà wà máa ṣe pé mo ti mọ Igboho. Ká wá ti torí yẹn kálá ní bá wọn sòdodo ọ̀rọ̀, a gbọ́dọ̀ bá wọn sòdodo. Ẹni tó bá jẹ́ pé lóòótọ́ o ni wọ́n fẹ́ràn olóyè Sunday Igboho, gbogbo tó bá lè mú ṣubú wọn wá kí ló máa mú ẹrù bà wá láti má lè sọ òdodo ọ̀rọ̀. Nítorí pé bóyá sọ pé àwọn ò fẹ́ràn wa mọ́ láàfin ní bá wọn sòdodo ọ̀rọ̀. Nítorí pé wọ́n lè sọ pé àfa yẹn ìtọ́sọ yẹn mi ní fún lówó mọ́, mi ní dọ́dọ̀ rẹ̀ mọ́, mi ní recognize ẹ̀ mọ́. Tá a bá ti sòdodo ọ̀rọ̀ tọ́lọ́run bá ti recognize wa, ìyókù ó kù wa. Àníyàn wa la fẹ́ kọ́ lọ́n fi dá wa lẹ́jọ́. Àníyàn wa ní táwa ń ṣe torí pé olóyè Sunday Igboho àwọn náà ń ṣe tán ń ṣe nítorí pé wọ́n ń ṣe nítorí Ọlọ́run àti torí àwọn mẹ̀kúnnù. Wọ́n ṣe nítorí èèyàn kankan. Àwa náà ní táwa náà ń ṣe látara olóyè Sunday Igboho àti lórí ọ̀rọ̀ Yorùbá Nation, a ṣe nítorí èèyàn kankan, a ṣe nítorí Ọlọ́run. Àwa gbọ́dọ̀ sì torí pé àti fẹ́ràn olóyè Sunday Igboho ní bá wọn tó ròdò ọ̀rọ̀, a jẹ́ pé àfẹ́ràn wọn. Ìfẹ́ràn tó bá fẹ́ràn èèyàn tó wá rí pé èèyàn kan fẹ́ máa ṣe àṣìṣe, ó fẹ́ máa ṣe mistake kọ̀ọ̀kan, tàbí ó ń ṣe àwọn kankan tó yẹ ká pè wọ́n ká pẹ́ níyẹn sákèésí. Ó wá ìtorí pé ó fẹ́ràn yẹn, ó wá mójú kù ó ì síyàn dáadáa, a jẹ́ pé ó fẹ́ kẹ́ni yẹn ó ṣubú, a jẹ́ pé òun lè fẹ́ràn ẹni yẹn gangan. Èèyàn dáadáa lólóyè Sunday Igboho tó jẹ́ pé ìtàn gbé dání jẹ́ kí n fẹ́ràn wọn púpọ̀. Ìtí wọ́n gbé dání yẹn kò sẹ́ni tó lè àìmọye àwọn èèyàn láti confuse mi lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho kẹ́ni kan mo ní má bà mí má tèmi. Èyí tí mo rí tẹ́ni yìí ṣe, mo rí gbangba máa yìí olóyè Sunday Igboho, mo rí gbangba rẹ̀ lóyè support ẹ̀ o. Tíyàn bá gbé ń tọ́ dáadáa ní mi wàláhì mi ní support ẹ̀, wàláhì alukura tó, because èmi ò kí n tọ́jú lé olówó, mi ò kí n sì wá tí ọ̀sọ̀nù kiri lọ́dún èèyàn kankan, mi ìwà kí n tọ́lọ́run bá ṣe fún mi ti tó mi lórí. Ṣùgbọ́n èyí tó wá ṣẹlẹ̀ recently láàrin olóyè Sunday Igboho àti Gani Adams, mo expect pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sòdodo ọ̀rọ̀, àwọn èèyàn sòdodo ọ̀rọ̀, èmi ìròdodo ọ̀rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ táwọn èèyàn sọ, wàláhì mi ìròdodo ọ̀rọ̀ mẹ́ o. Expectation mi lórí tí bàbá wa Gani Adams sọ níjẹta, olóyè Sunday Igboho wọ́n sọ̀rọ̀ lé lórí lánàá, mo wá ń wo ọ̀pọ̀lọpọ̀ àwọn videos àwọn tí wọ́n ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn,
mo wá rí i pé wọ́n sọ ohun tó jẹ́ òdodo ọ̀rọ̀ látara ìfẹ́ tí wọ́n ní sí olóyè Sunday Igboho. Ìyẹn sì ká sì nífẹ̀ẹ́ èèyàn kò ní ká má lè gba èèyàn nímọ̀ràn tí yóò ṣe láǹfààní. Ẹ̀yin olùgbọ́ mi, wàláhì tó bá jẹ́ pé lòdòdó la fẹ́ràn olóyè Sunday Igboho, ìmọ̀ràn tí ó máa fún wa láǹfààní agbọ́dọ̀ máa gẹ́gẹ́ bí aṣáájú, gẹ́gẹ́ bí aṣáájú tó wà nípò aṣáájú. Tolóyè Sunday Igboho bá fẹ́ máa sa àwọn kankan míì, àwa tá à ń bẹ́lẹ́gbẹ̀ẹ́ wọn la gbọ́dọ̀ máa bàbá nǹkan àbínú ni o, nítorí ẹ̀ka bínú sí lóòótọ́ ni o. Ẹ má jẹ́ ká tanra wa o, èmi kì í tàyàn o, èmi ìfẹ́ kéèyàn tàn, èmi sì ìfẹ́ tàyàn. Tolóyè bá Sunday Igboho tó bá jẹ́ pé ń rí nítorí ẹ̀ka bínú lé lórí pé kíní mi nígbà, àwa náà sì mọ̀ pé ntẹ́ni yẹn ṣe sí wọn ò dáa. Tolóyè Sunday Igboho wa fẹ́ bínú, àwa tá a wà lẹ́gbẹ̀ẹ́ wọn, àwa la gbọ́dọ̀ máa jẹ́ ìjánu pé bàbá ẹ ṣe sùúrù, ẹ ní sùúrù, bàbá ẹ má bínú, olóyè ẹ ṣe sùúrù lórí ọ̀rọ̀ yìí, ipò tọ́lọ́run tó yìí sí ti kọjá akẹ́ ẹ mọ́, àwa lájẹ́ ìjánu tá a máa ṣe báyẹn, kì í ṣe àwa, kì í ṣàwa látò wá máa sọ fún wa pé bàbá ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀, ẹ gbọ́dọ̀ jáde, ẹ gbọ́dọ̀ bínú, rárá 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 bó ṣe yẹ ká rí iṣẹ́ tó yẹ káwọ̀ ọ́ máa ṣe lẹ́gbẹ̀ẹ́ lóṣèlú nínú iṣẹ́ tó tèmi fẹ́ máa jẹ́ lára olóyè Sunday Igboho ní tí mò ń sọ yìí wà o. Dọ́là ọ̀sẹ̀ kọ̀sẹ́ni tó lè sọ pé olóyè Sunday Igboho aláburú ẹ̀dá ni wọ́n, kọ̀sẹ́ni tó lè sọ̀rọ̀ wọn láburú lọ́dọ̀ mi tí mi ní ńlá yẹ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, kọ̀sẹ́ni tó pé tán, kọ̀sẹ́ni tó pé tán. So bàbá Gani Adams wọ́n sọ̀rọ̀ lóòótọ́, ọ̀rọ̀ yẹn sì ta bàbá olóyè Sunday Igboho. Olóyè Sunday Igboho ẹ ti di àkìtàn, ẹ ti di àkìtàn, ẹ ti di àkìtàn, wàláhì ẹ ti di àkìtàn. Eléyìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ṣẹ́gìrì sí la, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó wà máa ṣe, ọ̀pọ̀lọpọ̀ ni ó máa mú nǹkan ẹ̀gbin wá bẹ̀. Ẹ ti di àkìtàn, ẹ má fojú bẹ́ẹ̀ ṣe ń wòra yín lánàá wòra yín lè ní máa o. Ó dà pé ẹ tí ì mọ bẹ́ẹ̀ ṣe tó báyìí, ẹ tí ì mọ bẹ́ẹ̀ ṣe tó, bàbá olóyè Sunday Igboho ẹ tí ì mọ pòsíṣàn yín lọ́jọ́ kí ẹ máa ṣe. Ọ̀pọ̀lọpọ̀ tó tún wá yẹ kán máa fún yín ní tó yẹ kán jẹ́ ìjánu, mọ́ expect pọ̀pọ̀lọpọ̀ kán jáde ká sọ òdodo ọ̀rọ̀. Olóyè Sunday Igboho wọ́n rí ní tó yẹ kó bí wọn nínú lóòótọ́. Àwọn ọ̀rọ̀ yẹn èmi náà gbọ́ interview bàbá Gani Adams, ó yẹ kán bínú. Tábà wá fẹ́ bínú, àwa aláwọ̀ àmọ́ sọ pé kán má bínú, ẹ má bínú, kò yẹ kẹ́ ẹ bínú, ẹ má interview tẹ́fẹ́ ṣe ẹ má ṣe, ẹ má sọ̀rọ̀, ẹ má wòran, ẹ má wòran, torí pé tí ń bẹ ńlẹ̀ yìí a máa wá ọ̀rẹ́ kọ́ rẹ̀ ní àgbọ̀dọ̀ máa wá ọ̀tá kọ́ta, àwọn kan lúgọ tí wọ́n fẹ́ gba gbogbo ọ̀nà láti da kíní irú. Kí lẹ́ ń sọ yìí? Kí Nàìjíríà náà ṣe é ṣe bínú wọn ń dùn ní bẹ́ẹ̀ ṣe ń ga olóyè Sunday Igboho, ṣe é ṣe bínú wọn ń dùn ní bẹ́ẹ̀ ṣe ń lóko, ṣe é ṣe bínú wọn ń dùn ní bí gbogbo ayé ṣe ń fẹ́ tí àwọn kan bẹ tán ti ṣe struggle tán ti ṣe struggle tó wá táwọn ayé ò recognize wọn, tán ti ń lọ relegation, àwọn àwọn pé ṣé bí màá ṣe máa bẹ̀rẹ̀ lọ relegation rẹ̀, Ọlọ́run wa ń tan ìmọ́lẹ̀ ògo tí ọwá ń gbé ń ga, gbogbo mẹ̀kúnnù wa ń fẹ́ràn yẹn, ẹ wá ṣe bí inú àwọn èèyàn ó dùn, gbogbo ọ̀nà yóò máa dùn àwọn èèyàn. Sọ́wọ́ kẹ́kẹ́ fún wọn lésì ẹ̀ nídìí àti sọ̀rọ̀ bàbá, ọ̀rẹ́ mi nìyí, mo sì fẹ́ràn yín púpọ̀, ẹ nídìí àti sọ̀rọ̀, ẹ ti ibi tọ́lọ́ ń tòyìn sí ti kọjá gbogbo ó ti kọjá kéré mi. Àwọn tí wọ́n sì ń wò yẹn ẹ jẹ́ mọ̀ pé téèyàn bá lógo, tọ́lọ́ ń bá ti gbàdúrà èèyàn yìí tètè mọ̀, àwọn tó bá súnmọ́ èèyàn náà máa mọ̀ pé lágbájá mọ̀ ti ń lọ, ìdí nìyẹn. Bàbá ẹ nídìí àti reply, ẹ dákun ọmọ bẹ̀yìn fídíò yìí, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ti ń pè mí àáfàá àṣẹ ní sọ̀rọ̀, àáfàá afẹ́ kẹ́ ẹ sọ nǹkan kan, kí lẹ́yìn náà rí, mi ò fẹ́ nìkan kan lésì látànà, mi ò fẹ́ nìkan kan lésì, torí mo fẹ́ kọ́kọ́ wo kí ni gbogbo àwọn brothers wa, gbogbo àwọn sisters wa tí wọ́n kí ni tí wọ́n fẹ́ sọ, ibo náà fẹ́ tò sí kí náà sọ. Mo wá rí pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ kò help matter, gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ kò help matter, ìmọ̀ bú Gani Adams kò help matter, nídìí àti bú Gani Adams, ẹ má bú bàbá Gani Adams, ẹ má bú wọn. Bàbá Gani Adams èmi bẹ̀yìn ẹ má bínú gbogbo tó bá ṣẹlẹ̀. Bàbá Gani Adams gbogbo mo fi fídíò yìí mo fi bẹ̀yìn, ẹ dákun ẹ má bínú, ẹ dákun ẹ má bínú. Àtẹ̀yìn o àtọ́lẹ̀ Sunday Igboho
ìlọsíwájú ilẹ̀ Yorùbá lẹ́jọ́ ń wá. káròdì má sọ kárò sọ mọ́dì àníkìdí ọmọ ti gbófo. ìlọsíwájú ilẹ̀ Yorùbá olóyè Sunday Igboho wá lọ síwájú ilẹ̀ Yorùbá. bàbá wa Gani Adams náà ẹ̀yin náà ń wá lọ síwájú ilẹ̀ Yorùbá. ẹ nídìí láti bára yín ṣọ̀tá wàláhì yẹn tí ń bẹ́ẹ̀ lẹ̀ ó tó pín orí màálù tó ọmọdé mu gàrí tí ọba lọ́kànjúà odidi orí màálù kọ́mọdé ọwá ní òtó mu gàrí tí àwọn lọ́kànjúà ni. ìdí ń bẹ́ẹ̀ lẹ̀ tó pín oníkálukú sọdẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. bàbá Gani Adams ẹ sọdẹ tí ń lọ lọ́tọ̀ọ̀tọ̀ lórí Yorùbá Nation. bàbá wa olóyè Sunday Igboho àwọn náà sọdẹ wọn lọ lọ́tọ̀. ẹ̀yin ẹ jà lọ sọ́tún olóyè Sunday káwọn jà lọ sósì. ẹni tó ń kálukú bá wá palẹ́ran ẹ kó papọ̀ ó dóúnjẹ fún gbogbo ilẹ̀ Yorùbá. nídìí àdìjà gbogbo àwa tá à ń sọ̀rọ̀ lórí social media tí ó jẹ́ pé torí ìfẹ́ ta ní sí olóyè Sunday Igboho àwa tò sí wọn lẹ́yìn pé àwa ń bú Gani Adams fún bàbá olóyè Sunday Igboho help matter o ẹ jẹ́ sọ òdodo ọ̀rọ̀ wà láyà help matter o àfẹ́ mọ àmọ́ tí ń ṣẹlẹ̀ yẹn ẹ fẹ́ fi mọ create enmity oníkálukú ló lè yan tiẹ̀ ẹ má jẹ́ àtànra wa èmi gọ lẹ́yìn kankan èmi ọmọ bẹ́yẹn ṣe ń bọ́ òdodo ọ̀rọ̀ èmi ọmọ bẹ́yẹn ṣe máa pẹ́ sọ ni o ẹ má bínú o tọ́rọ yìí tí mò ń sọ yìí inú òtò ti máa bí àwọn kan pé mi ò praise olóyè Sunday Igboho o ò lè praise olóyè Sunday Igboho tó mi o ò sì nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho tó mi ntẹ́mi ń ṣe ní kọ̀rọ̀ lórí olóyè Sunday Igboho o ò tí ì ṣe látàrí ṣé tá a wá ń ṣe àwọn wàhálà tá a mọ̀ pé òun náà ṣe wàhálà lórí mẹ̀kúnnù àwa náà wá ń ṣe àwọn wàhálà kan ní kọ̀rọ̀ iṣẹ́ tán bẹ̀ wá ṣerú ẹni bẹ́ẹ̀ láwọ̀ àfẹ́ kí wọ́n kókó ṣubú gbogbo wàhálà táwa náà ṣe yẹn máa já sásán sáà afẹ́ kí wàhálà wọ́n já sásán torí ẹ̀ láàfin máa sọ òdodo ọ̀rọ̀ kì bá àkóró tíru wá bá wà lẹ́gbẹ̀ẹ́ lóyè Sunday Igboho tá a bá jáde tá a bá lè máa tó òdodo ọ̀rọ̀ alábòsí ni wá Ọlọ́run sì ní gbàgbọ́ wa a sì fẹ́ pé àtòrí pé lóyè Sunday Igboho fún wa lówó tàbí fún wa ní nǹkankan tàbí àwọn ètí nǹkankan lọ́wọ́ olóyè Sunday Igboho jẹ́ ìrìn dáadáa àjọ lọ́rẹ́ o a máa ṣe dáadáa àti gbogbo àfá àti gbogbo èèyàn ṣùgbọ́n tá a bá ń wò yẹn pé torí tán fún aláàfin ní bá wọn tòdodo ọ̀rọ̀ àfẹ́ràn wọn èmi ṣe mi lóògbèsí ayé tèmi báyẹn a lè ráwọn àfáà tán máa ń tì torí pé àkínlágbájá ọmọ bá fi nǹkan kan sí kó oore tí ó fún mi kó bá àdẹ́kù má jẹ́ ń sọ nǹkan kan sáàjẹ́ máa wòran torí tí n bá sọ̀rọ̀ ó lè bínú ara èmi mà pé olóyè Sunday Igboho jẹ́ ẹni tó ní understanding gbogbo àwọn tí wọ́n dúró lẹ́yìn olóyè Sunday Igboho tán wá ń bú Gani Adams wọn help matter o Gani Adams aṣáájú ni wọ́n nílẹ̀ Yorùbá a sì ní fọwọ́rọ́ wọn sẹ́yìn ipò aṣáájú wọn á mọ̀ fún wọn ní ọ̀wọ́ wọn lórí ipò yẹn kódà tàbá tiẹ̀ wá ṣe nǹkan kankan tí ọ̀dà tó ṣe a máa dọwọ́ bu ọlá báwí ni ẹ dákun ẹ má bínú gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ jẹ́ bàbá fún wa tẹ́ ẹ jẹ́ ìyá fún wa tẹ́ ẹ fẹ́ràn mi ẹni tí mò ń sọ yìí tó bá jẹ́ pé ó ń bí ẹ̀yin náà nínú ẹ má bínú o ṣùgbọ́n mi ò mọ bẹ́yẹn ṣe máa ń gọ lẹ́yìn kankan ni mi ò mọ bẹ́yẹn ṣe máa ń fi òdodo ọ̀rọ̀ pamọ́ Ọlọ́run ò dá mi bẹ́ẹ̀ a dọwọ́ bu ọlá báwí ni ṣé èèyàn àṣàgbà kọgbọ́n ni èyí ẹlòmíín lè dàgbàǹgbà míì tó yẹ pé látara ló bíbí káwọn ọ̀rọ̀ kan jábọ́ àwa aláwa fi kí téèyàn bá wá jọmọ ekele tó bá wá fi tàrà ká ètò àgbàyẹ gan wọn gbọ́ yàrá ní ọwà tí ó ti máa rò pé ní tí mo sì sọ pẹ̀lú ọmọ yóò sì dáa o nígbà tó máa ekele bá fi là ká ètò pé ẹ fi bàbá wa lẹ̀ ẹ fi bàbá lẹ̀ ẹ sáfẹ́ fúnra bàbá ní ọ̀padà tó pé ọmọ pé ní tí mo sọ yẹn má bínú wàláì má bínú ó ti ṣẹlẹ̀ dáadáa àtọ́lẹ̀ Sunday Igboho àti Gani Adams ìrìn ẹsẹ̀lẹ̀ jẹ́ fún wa nílẹ̀ Yorùbá a ní ìdí ẹ̀yin méjèèjì a gbọ́dọ̀ torí ìyàwó kákọ̀ yàálé o ẹ má jẹ́ àtorí ìyàwó kọ̀ yàálé o àwọn méjèèjì a ní ìdí làákàyè wọn a ní ìdí agbára wọn a ní ìdí ntọ́lọ̀ ń ṣe fún wọn ntọ́lọ̀ ń fún wọn lágbára láti lò lórí ilẹ̀ Yorùbá a ní ìdí wọn àwọn méjèèjì náà jẹ́ ògo olóyè Sunday Igboho Ọlọ́run ti mú wọn síta nìyẹn Ọlọ́run ti fi wọ́n hàn sì ní hàn láhàn pa gbogbo ẹni tó bá ní ẹkú lọ́lọ́run ó pa torí àwọn gẹ́gẹ́ hàn sí ìṣẹ́tàn kú ẹ ń bá lórí kó lóyè Sunday Igboho kú òun lọ́lọ́run ó pa ṣùgbọ́n ẹ má jẹ́ àyà àríyàwó kọ̀ yá lé o a ní ìdí láti máa sọ̀rọ̀ sí ìbá Gani Adams bàbá Gani Adams gbogbo àwa agitators
olóyè Sunday Igboho bínú àwa ló yẹ ká máa rọ̀ wọ́n kì í sáwà láti wá bọ́ sí orí íńtánẹ́ẹ̀tì táàtù wá máa dapò sí gbogbo ohun tó à ń sọ yẹn à ń dapò sí ni àtún ọ̀rọ̀ ṣe à ń da ọ̀rọ̀ rú ni ní tó yẹ ká ṣe ni ká máa rọ olóyè Sunday Igboho bàbá ẹ fi èdè nú ẹ má bínú ká máa rọ̀ wọ́n ká tó wá máa rọ bàbá Gani Adams náà á máa rọ àwọn méjèèjì ni torí pé ntọ́ bá dáa ibi tọ́ bá dáa lèṣù máa wá ilé sí nígbà kí ni tá a fẹ́ gbà táàrin àwọn méjèèjì ọba gan kí ni tá a fẹ́ gbà mbẹ́ sọ máa mú àlékún bá ṣọ́ọ̀gù tá à ń ṣe ni àbọ̀ máa mú àdẹ́kù bá oníkálukú ló lè yan tiẹ̀ o where two elephants fight the grass will suffer. Where two elephants fight the grass will suffer. Ibi tí erin méjì bá ti jà koríko bẹ́ẹ̀ ni ó foríko tolóyè Sunday Igboho àti Gani Adams tó bá bẹ̀rẹ̀ sí ní bára wọn ṣe fáńfà wàláhì gbogbo àsọmọgbè tí bá ń tẹ̀lé àwọn méjèèjì gbogbo wọn á foríko wọn á nìyà yẹn ó jẹjú wọn náà máa foríko ọ̀pọ̀lọpọ̀ nǹkan kan ò ní sàwọn méjèèjì ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń tẹ̀lé wọn tó ń wà tájọ́ mẹ́rin àwọn náà dáràn ọ̀pọ̀lọpọ̀ wọn ló máa bógun lọ. irú rẹ̀ sì ti ṣẹlẹ̀ mo lọ sí Ìkirè lénìí èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló tu lẹ́nu jẹ́nisẹ́ ni wọ́n ti para wọn. àwọn kan pera wọn lọ́mọ ẹ̀yìn Sunday Igboho àwọn kan pera wọn lọ́mọ Gani Adams ní Ìkirè lénìí wọ́n ẹsẹ̀ dé ní Ìkirè láìpẹ́ yìí ni. èmi gan ẹ̀yìn kò lè mọ́ gbà wọlé torí pé ọ̀pọ̀lọpọ̀ ti mọ̀ pé àáfà nìyẹn àáfà Sunday Igboho káwọn ọmọ Gani Adams ká má lọ rí olúwa rẹ̀ ó jẹ́ yẹ pé ìsọ́lọ́ ń pọ̀ ń bẹ lórí tíya mọ̀wọ́ náà kiri gbogbo tó yẹ kí n dé ni mo dé o ṣùgbọ́n sí ìyàlẹ́nu màjàmọ́sá la máa kíkanjú náà lójú ogun so gbogbo Ìkirè ọ̀dà ní kérékéré àwọn èèyàn ti ṣọ́ọ̀bù oníkálukú muhammed akínlọ́ ṣẹlẹ̀ tí gbogbo inú olùdá báyìí wọ́n ní sè mọ́ ni pé àwọn OPC àtàwọn Yorùbá Nation wọ́n ń para wọn mo á bẹ̀rẹ̀ sí ṣe investigation mo á bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí kí ló fa eléyìí kí ló fà tán fi ń para wọn wọ́n ní bó tiẹ̀ jẹ́ pé wọ́n fẹ́ lọ mọ́ ọ̀rọ̀ Yorùbá Nation ni kì í sọ̀rọ̀ Yorùbá Nation o ṣùgbọ́n wọ́n ti fẹ́ lọ mọ́ ọ̀rọ̀ Yorùbá Nation ọ̀rọ̀ Gani Adams àtọ̀rọ̀ olóyè Sunday Igboho ló fi jáde pé àwọn méjèèjì ò gbọ́dọ̀ ní misunderstanding á gbọ́dọ̀ máa bára wọn rẹ́ ni no matter what náà bá tiẹ̀ wo nǹkan míì ká wo gbogbo àwọn tí ń sọ́fà nílẹ̀ Yorùbá tó jẹ́ pé tí Yorùbá Nation bá dé tán wọ́n á jèrè látara wọn ayé ò sì ní gbàgbé wọn ayé ò sì ní fìpè ránṣẹ́ sí wọn. wọ́n ti fẹ́ lọ mọ́ ọ̀rọ̀ Yorùbá Nation torí pé àwọn kan ń bẹ nínú àwọn OPC tí wọ́n ti wá ya kúrò lára OPC nígbà tí struggle Yorùbá Nation ṣẹlẹ̀ wọ́n ti wá darapọ̀ mọ́ olóyè Sunday Igboho àwọn wá ń pera wọn ní ọmọ ẹ̀yìn à ń pera wọn ní pé ọmọ Sunday Igboho làwọn ní Ìkirè kódà à ń ṣe bánà kódà ní junction OPC sì ni wọ́n tẹ́lẹ̀ wọ́n wá ya kúrò lára OPC wọ́n wá dá dúró wọ́n kóra wọn jọ wọ́n wá ń pera wọn ní Sunday Igboho group for Yorùbá Nation àwọn tí wọ́n jọ wà ibi group tí wọ́n wà tẹ́lẹ̀ tó jẹ́ OPC group inú ń bí wọn pé irú nonsense wo nìyẹn bó ni wọ́n ṣe lè ya lọ bó náà ṣe inú ń bí wọn God so good máa nǹkan dínì la máa ń pè nílùú Àpòmù ìyẹn wọ́n ṣe pati kan níbẹ̀ olórin yẹn náà ni wọ́n pè ní Àpòmù wọ́n dé pati àwọn tí wọ́n jẹ́ group olóyè Sunday Igboho tán pé wọ́n ní Sunday Igboho group àti àwọn OPC group wọ́n jọ pàdé ní pati yẹn ìkan nínú àwọn ọmọ tó pera rẹ̀ ní Sunday Igboho group ó ní olórin tí ó lọ play ní pati yẹn tá à ń pè ní olórin yẹn dínì ni wọ́n máa ń pè dínì ọmọ Àpòmù ni olórin yẹn àwọn afẹ́ gbó lọ́wọ́ olórin yẹn Ìdòwú lolórin yẹn wá fún lówó Ìdòwú yẹn àbí kí ni Òjó ló kọ ọmọ yẹn Òjó ló kọ ọmọ yẹn ìta mẹ́rin ní Ìkirè lọmọ yẹn máa dúró sí oní bẹ́ẹ̀sì rẹ̀ ìta mẹ́rin nílùú Ìkirè ní bẹ́ẹ̀sì ọmọ yẹn Òjó ni dínì tó jẹ́ olórin tí ń play ní agbo yẹn nílùú Àpòmù Òjó ló fún lówó gẹ́gẹ́ bá olórin ṣe máa sanwó lẹ̀
Òjó sì rèé OPC ní tẹ́lẹ̀ ṣùgbọ́n ó ti lọ darapọ̀ mọ́ ó ti ya kúrò lára OPC ó ti dá dúró pẹ̀lú àwọn èèyàn rẹ̀ kan tí wọ́n ń pera wọn ní Ìgbòho Group for Yorùbá Nation wọ́n ti dá dúró. Òjó yìí wá gba owó ìyẹn owó ilẹ̀ tí wọ́n gbà lọ́wọ́ olórin àwọn tí wọ́n jẹ́ OPC Group àwọn ń retí káwọn Òjó pín owó yẹn Òjó onìkan gbẹ́sẹ̀ lé owó yẹn kò fún wọn bẹ́ẹ̀ wọ́n fa wàhálà yẹn títí lóru ọjọ́ yẹn pé àwọn ó gbọ́sọ Òjó sàṣà mọ́ wọn lọ́wọ́ àwọn OPC Group àwọn lọ kóbọn jáde wípé Òjó tó jẹ́ pé ara OPC Group ló wà tẹ́lẹ̀ ṣùgbọ́n òun náà ti ya ó ti lọ dá dúró ó ti kó group jọ wọ́n ti ń pera wọn ní Ìgbòho Group for Yorùbá Nation àwọn tí wọ́n jẹ́ OPC Group yẹn wá wò pé ó dà pé Òjó ó fẹ́ rẹ́ àwọn jẹ àwọn ò fìyè ṣé ẹ mọ̀ pé kì í sọ̀rọ̀ Yorùbá Group kì í sí ọ̀rọ̀ Yorùbá Group Yorùbá Nation kì í sọ̀rọ̀ ló dá wà lálẹ́ owó tán fẹ́ gbà owó tí wọ́n gbà lọ́dọ̀ olórin tí ń play nílùú Àpòmù tí wọ́n yanra wọn jẹ lé lórí òun ló dá wàhálà alẹ̀ ṣùgbọ́n hatred di pé ẹ kúkú sara wọn mọ́ ẹ ti dá dúró ẹ̀yin tí ń pera wọn ní Ìgbòho Group àwọn méjèèjì wá bẹ̀rẹ̀ sí ní táwọn síra wọn látara bí owó yẹn pé akáfin ara wa ọ̀gá wa lẹ́nu jọ̀gá tí ń lọ Gani Adams ọ̀gá tiwa ó lẹ́nu jọ̀gá tí ń lọ àwọn tí wọ́n ti pera wọn ní Ìgbòho Group for Yorùbá Nation àwọn náà sọ pé ọ̀gá wa Ìgbòho ó lẹ́nu jọ̀gá yín lọ ó lẹ́nu jọ̀gá yín lọ àwọn méjì wá ń jà lórí pé ọ̀gá wa ó lẹ́nu jọ̀gá yín lọ ọ̀gá tí ń lẹ́nu jọ̀gá wa lọ wọ́n bẹ̀rẹ̀ sí ní fìgbà wára wọn kiri ìtọ́ tẹ́lẹ̀ òjò báyẹn lọ àwọn tí wọ́n pera wọn ní ọmọ ẹ̀yìn Ìgbòho Group for Yorùbá Nation wọ́n pàkan lára àwọn OPC nínú ìlú kan ọmọ ìlú kan náà craziness ọmọ ìlú kan náà nínú ìlú kan náà wọ́n pàkan wọ́n yìnbọn fúnra wọn wọ́n yìnbọn fún kan lára ọmọ ara OPC Group àwọn OPC Group náà wá lé wọn wọ́n wá ń fi ìbọn wára wọn kiri náà gbòòrò ẹ confam ẹ pè kiri kódà wọ́n sẹ́ndì ìkànnù àwọn fídíò ọmọ tápa ó ń bẹ ní gúrùpù wọ́n ti sẹ́ndì ẹ̀ sí gúrùpù káàkiri àwọn wá bẹ̀rẹ̀ sí ní fìmọ̀ wára wọn kiri àwọn OPC Group àwọn náà ti pa méjì nínú àwọn Ìgbòho Group for Yorùbá Nation ṣègbèsè ayé lélẹ́yìí where two elephants fight the grass will suffer ibi tí erin méjì bá ti jà koríko bẹ̀ lọ́ máa foríko ẹ wo ìkùnsínú àìbáraẹnisọ̀rẹ́ láàrin Ìbà Gani Adams àìdàmọ́ràn àìgán àárín Ìbà Gani Adams àti olóyè Sunday Igboho àárín wọn tí ògán lọ́fẹ́ máa kọ́ sí ọ̀gá tí a lẹ́nu jọ̀gá tiẹ̀ lọ ọ̀gá tí ń lẹ́nu jọ̀gá wa lọ àwa Yorùbá àwa dúró fún Ìgbòho Yorùbá Nation àwa ọmọ ẹ̀yìn Gani Adams ni wá OPC ni wá ọmọ ẹ̀yìn látara fashion wọ́n sì yìnbọn fúnra wọn wọ́n pàkan nínú àwọn OPC náà retaliate pa méjì di àwọn ọlọ́pàá ń bẹ́ náà kiri láti jẹrin ni wàhálà yẹn ti ṣẹlẹ̀ láti jẹrin náà ti ń fìbọn lera wọn kiri láàárọ̀ yìí ó tún ṣẹlẹ̀ gbogbo ṣọ́ọ̀pù nílùú kiri wọ́n ti ti gbogbo ṣọ́ọ̀pù nílùú kiri ìkiri mo ti dé nìsín èmégé mi ò lè rìn freely nínú kiri torí pé oníkálukú ti gbé oníkálukú ti ṣọ́ọ̀pù pa mi ò pẹ́ tí mo fi kúrò mẹ́ẹ̀ torí pé ẹni tó bá lórúkọ èèyàn gbọ́dọ̀ máa sá fún orúkọ rẹ̀ gbogbo ayé sì ti mọ̀ mí ògbó ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n gbẹ́gbẹ́ káwọn ọmọ tí wọ́n jẹ́ tí wọ́n pera wọn ní OPC kán máa wò pé àfáàrè Yorùbá Nation ni wọ́n ẹ mú wọn balẹ̀ èmi náà yá àti kíni ọmọ ọ̀dọ̀ náà yá afọgbọ́n ṣe torí pé kódà téèyàn bá jí alágbára èèyàn gbọ́dọ̀ máa fọgbọ́n ṣe gbogbo ohun tó bá máa ṣe inú ìlú kan ni wọ́n ń jagun bẹ̀ torí pé ọwọ́ ajálágbára ọwọ́ atẹ́rí sí tó o bá kú ọkàn parẹ́ dànù ni ìlú tó ọgbọ́n ti ń jagun ó ní láti káraró tógun bá wá bá ọ níbi tó wà o ọ̀hà máa kó fèsì ṣùgbọ́n náà ìlú tógun ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ so Ọlọ́run máa mú wa torí ìdí eléyìí gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ lórí social media pẹ̀lú tọ́tẹ̀ láàrin bàbá wa Gani Adams àti olóyè Sunday Igboho tẹ wá ti torí pé ẹ fẹ́ràn ẹ nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho ẹ wá ń bú bàbá Gani Adams fún olóyè Sunday Igboho ẹ sí dáadáa o ẹ nífẹ̀ẹ́ olóyè Sunday ẹ bá nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho
ẹ máa sọ fún olóyè Sunday Igboho ẹ máa rọ̀ wọn ni pé kán ṣe sùúrù pé kí bàbá ó ṣe sùúrù kán dákun kán má bínú ẹ tún wá máa bẹ bàbá wa Gani Adams pé káwọn náà ó ṣe sùúrù kán má bínú kán jẹ́ kó tán kán fọwọ́sowọ́pọ̀ àwọn àmọ́ preach ìfẹ́ láàrin àwọn méjèèjì pé kán dákun ká wọlá gbogbo àwa mẹ̀kúnnù káwọn méjèèjì ó fọwọ́sowọ́pọ̀ kì í ṣe pé a máa bú ẹnìkan fún kan tá a bá ti ń bú ẹnìkan fún kan wàláhì wàhálà yìí ò ní yanjú ẹni jẹ́ kó yanjú ẹ̀yin ṣe bí wàhálà yìí ò yanjú ni ẹ̀ ń bú ẹnìkan fún kan oníkálukú ló ní fashion oníkálukú ló ní followers sí titi ẹ̀ o bẹ́ẹ̀ mi ṣe sọ pé mo fẹ́ràn olóyè Sunday Igboho mo ń ṣe tiwọn dáadáa nǹkan kan bẹ́ẹ̀ náà làwọn kan lè kú torí Gani Adams àwọn kan ṣetán láti kú ibà àwọn kan láti fẹ̀mí ara wọn dín yẹn nẹ́kiri yẹn èèyàn kan ti kú torí Gani Adams èèyàn kan ti kú torí àwọn méjì ti kú torí olóyè Sunday Igboho èèyàn kan ti kú torí Gani Adams nẹ́kiri àwọn méjì ti kú nítorí olóyè Sunday Igboho síbẹ̀ láti wá ní preach ìfẹ́ làwọn kan ti wá lọ tò sẹ́nìkan lẹ́yìn gbogbo ẹ̀yin tẹ́ ń sọ tẹ́ ń bú baba Gani Adams fún olóyè Sunday Igboho ẹ fẹ́ràn olóyè Sunday Igboho tó mi wàláhì ẹ fẹ́ràn wọn tó mi kéèyàn tó lè fẹ́ràn èèyàn kó tó lè máa lóru kéèyàn tó lè máa jí nítorí èèyàn lóru kó tó lè máa ṣàdúrà fún láì béèrè kankan láì tí ó sì ń fowó ara rẹ̀ ṣe sàárà nítorí ẹni yẹn ṣé bẹ́ẹ̀ yẹn kàn ń bọ́ sórí ẹ̀ ń sọ lódodo ẹ̀ ń fọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ tó dáa ẹ̀ fi ń sọ nípa wọn ẹ sì ń kún wọn bóyá financially lórí nǹkan gbé dání ẹ ń kún wọn ẹ ń ṣe dáadáa ṣùgbọ́n ẹni tá a bá kún tá a bá dúró tì á dúró tì tán ni àní tìtorí pé a fẹ́ràn rẹ̀ káwá ní kẹ̀kẹ́ tó lè mú ìpalára wá káwá wò wá lágbájá tí mi bá sọ ọ̀rọ̀ báyìí tí mi bá sọ̀rọ̀ tó máa fífọ́ rẹ̀ ó lè máa rò pé bóyá mi ń ṣètò mọ́ tàbí kọ́ máa dá òtún mi rárá olóyè Sunday Igboho ẹni tọ́lọ́run fún ní làákàyè ni ọlọ́run fún wọn ní ọpọlọ púpọ̀ ọlọ́run sì fún wọn ní wisdom tó o bá ṣe tiwọn tó o bá ń yìn wọn lójú wọn wọ́n mọ̀ ọlọ́run fún wọn àkàndá ẹ̀yẹ ni wọn tó o bá ṣe titi wọn tó o kàn ń fọ̀rọ̀ ẹnu ṣe titi wọn wà lẹ́yìn ẹni tọ́lọ́run fún ní ẹ̀bùn bẹ́ẹ̀ ni wọn kò dìgbà tá a bá tó ń support wọn blindly pé baba Gani Adams ṣèyàn dáadáa wà ń bú baba Gani Adams pé baba Gani Adams ṣèyàn dáadáa kò yẹ ká ṣe báyẹn olóyè Sunday Igboho lọ̀gá olóyè rárá baba Gani Adams aṣáájú ni wọ́n ọlọ́run ò ní í ṣe wọ́n lérú ẹ̀yìn olóyè Sunday Igboho ọlọ́run ti ṣe àwọn náà ní aṣáájú rere fún wa àwọn méjèèjì ni wọ́n ṣe kíni wọ́n jẹ́ aṣáájú làwọn méjèèjì báyìí nílẹ̀ Yorùbá baba Gani Adams wọn à gbọ́dọ̀ fọwọ́ rọ́ olóyè Sunday Igboho sẹ́yìn nípa ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ náà ni olóyè Sunday Igboho ọ̀fọ̀ gbọ́dọ̀ sọ pé ta ni baba Gani Adams pẹ̀lú ibi tọ́lọ́run tò wọ́n sí lénìí pẹ̀lú oore tọ́lọ́run ṣe fún wọn lénìí àti àwọn ìgbìyànjú tán ti ṣe lórí ilẹ̀ Yorùbá sẹ́yìn àti àwọn ìgbìyànjú àwọn méjèèjì láwà á dúró láàrin wọn á wà máa rọ̀ kínní á máa bẹ̀ kejì á máa tù kínní á máa tù kejì tí ìfẹ́ ò fi jọba láàrin àwọn méjèèjì ṣùgbọ́n tá a bá ti ń lọ sáìdì èèyàn kan tá a dúró lẹ́yìn èèyàn kan pé olóyè Sunday Igboho lọ sí dáadáa jù ọlọ́sẹ̀ dáadáa bàbá Gani Adams alábòsí ni wọ́n kéde kan ni wọ́n tẹ́ ẹ bá ti ń sọ yẹn help matter o help matter o à ń dá ọ̀tá lẹ̀ nìyẹn o à ń create enmity nìyẹn o tá a bá sì ti ń dá ọ̀tá lẹ̀ tá a bá ti ń create enmity láàrin alágbára méjì the grass will suffer o àwọn ọmọ ẹ̀yìn àwọn ni ó suffer rẹ̀ àwọn ni ó jìyà rẹ̀ o àwọn ni ó foríkó o àwọn òun náà lọ́mọ ẹ̀yìn òun náà ni gbogbo ẹni tó jẹ́ mẹ̀kúnnù nílẹ̀ Yorùbá òun náà máa suffer rẹ̀ gbogbo àgbẹ̀ nílẹ̀ Yorùbá òun náà máa suffer rẹ̀ ṣùgbọ́n tí àwọn méjèèjì bá dúró papọ̀ alágbára méjì tán bá ṣiṣẹ́ papọ̀ wàláhì ẹ wo bíṣẹ́ yẹn ó ṣe rìn ilẹ̀ tó táwọn méjèèjì bá ṣọ̀kan tààrin wọ́n gún ẹ wo bíṣẹ́ yẹn ó ṣe rìn ilẹ̀ tó mo fàsìkò yìí rọ gbogbo àwa tá a jáde lórí ọ̀rọ̀ yẹn tá a tò séèyàn kan lẹ́yìn gbogbo ẹ̀yẹn tó jẹ́ pé ẹ̀yin Gani Adams lẹ́wà tẹ́ ń sọ̀rọ̀ against olóyè Sunday Igboho ẹ lọ jáwọ́ wọn kì í ṣe bẹ́ẹ̀ ẹni ó bá fẹ́ tó nǹkan ṣe kò ní máa bú ẹnìkan fún ẹnìkan á pẹ̀tù á bẹ àwọn méjèèjì ni gbogbo tí bá ń ṣẹlẹ̀ láàrin wọn kán dákun kán fi èdè nú kán jẹ́ ọtán kán wọlá ìfẹ́ tí wọ́n tán táwọn méjèèjì ní sí mẹ̀kúnnù tó bá jẹ́ pé lódodo làwọn méjèèjì fẹ́ jà fún mẹ̀kúnnù gbogbo tí ìbá àṣẹlẹ̀ kán gbé mi kán fọwọ́sowọ́ papọ̀
lórí ẹ̀tọ́ àti ìjà fún mẹ̀kúnnù. ká fọwọ́sowọ́pọ̀ ìfọwọ́sowọ́pọ̀ olóyè Sunday Igboho àti Gani Adams ọlọ́mọ àbí oore o ṣùgbọ́n ká sọ pé Gani Adams wọn nítumọ̀ ká lọ jókòó jẹ́ ká máa yẹ̀yẹ́ wọn kò lóore kan tó fẹ́ mú fún wa o kò sóore kan tó fẹ́ tí yẹn fẹ́ mú wa o ìyẹn kan tó máa create ẹni mi a sì máa àwọn baba náà sì máa ń pariwo pé a máa wá ọ̀rẹ́ kọ̀rẹ́ ni a gbọ́dọ̀ máa wá ọ̀tá kọ̀ ọ̀tá tí baba wa Gani Adams bá sọ ọ̀rọ̀ kan tọ́jọ́rọ̀ tó tí ọ̀dà èmi náà gbọ́ tí baba Gani Adams sọ ọ̀rọ̀ yẹn wúwo lóòótọ́ tó sì kọ̀tẹ́ tó máa gbọ́ tí ò ní bínú àwa aláwà máa rọ olóyè Sunday Igboho pé ká máa sọ̀rọ̀ kì í ṣe pàtó wa máa tì wọ́n pé kán jáde kán sọ̀rọ̀ kì í ṣe pàtó wa máa fẹ́ná sí àtò wa máa bu petrol sí pé bàbá ẹ má gbà bàbá ẹ má gbà bàbá ẹ sọ̀rọ̀ bàbá rárá ẹ má jà bu petrol sí bí nǹkan yẹn ó ṣe yanjú ni ẹjẹ́ á wà bí wàhálà yẹn ó ṣe yanjú ni ẹjẹ́ á wà káàrin àwọn méjèèjì ògún òun ló ṣe ilẹ̀ Yorùbá láǹfààní káwọn méjèèjì ọmọ bara wọn jà òun ló ṣe ilẹ̀ Yorùbá láǹfààní káwọn méjèèjì ọ̀ṣọ̀kan ló ṣe ilẹ̀ Yorùbá láǹfààní nígbà tí àwọn méjèèjì bá ń jà àwọn ọmọ ẹ̀yìn olóyè Sunday Igboho àti ọmọ ẹ̀yìn baba Gani Adams wọn ní rẹ̀ wọn ní bára wọn sọ̀rọ̀ àwọn náà máa dojú ìjà kọra wọn ni irú ẹ̀ lọ́fẹ́ máa ṣẹlẹ̀ nílùú kiri wọ́n ti èèyàn mẹ́ta ti lọ fún èèyàn mẹ́ta ti kú instantly àwọn ọlọ́pàá ń bẹ́nu kiri báyìí àwọn sọ́jà wọ́n ń bẹ́nu kiri báyìí àwọn sọ́jà ń bẹ́nu kiri báyìí torí kíni ọ̀rọ̀ Yorùbá nation ó wáyé nítorí pé a fẹ́ ìdẹ̀kùn sílùú tá a ti fẹ́ ìdẹ̀kùn síbẹ̀ náà láti kọ́kọ́ kọ̀yìn síra wa ẹ dákun ẹ má jẹ́ ká mú ẹnì kankan lọ́ta bàbá olóyè Sunday Igboho ẹ̀mẹ́yìn ogun asábìkúnà sábìkúnà ulaika al-muqarrabuna ọlọ́run ti tòyìn síwájú ẹ̀ ní dẹni ẹ̀yìn láéláé mo fàájì kò yọrọ yẹn dákun gbogbo táwọn èèyàn bá ń sọ sí htd akitan ẹ má dá wọn lò mọ́ bàbá wa Akéwùgbà Gold wọ́n bá ń sọ àwọn ọ̀rọ̀ kan nígbà tí wọ́n wá ọ̀rọ̀ làákàyè ni ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n ni ọ̀rọ̀ ọlọ́pọlọ ni ọ̀rọ̀ tó kún fún ọgbọ́n ni ibi tẹ ipò tẹ wà lánàá ti kú òní ibi tẹ wà o ọlọ́run ti gbẹ̀ngà o ti wà ní aṣáájú ilẹ̀ Yorùbá o ẹ ti dàkìtàn àbí kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ ṣe bí ẹni tí ò gbọ́ àbí kẹ́ ẹ rí kẹ́ ẹ ṣe bí ẹni tí ò rí ẹ mọ̀ pé ọlá yín ti kọjá bẹ́ẹ̀ ẹ mọ̀ pé ó kọ́ yín ti kọjá bẹ́ẹ̀ ẹ ti kú òní bẹ́ẹ̀ ti wà lánàá ẹ ti kúrò níbẹ̀ sí wà lánàá so ọlọ́run ò ní pínlẹ̀ fáyọ́ bàbá wa Gani Adams ẹ̀mí yín ó gùn ẹ dákun ẹ̀yin méjèèjì a fẹ́ ìfọwọ́sowọ́pọ̀ yín gbogbo ohun tó bá ń dá wà tó bá jẹ́ pé ọ̀rọ̀ èmi ò lè tò bàbá Gani Adams ní kẹ́ ẹ tò lẹ́yìn bàbá olóyè Sunday Igboho ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ bàbá fún wọn ẹ dákun afẹ́kẹ́ fi iṣẹ́ bàbá ràn wọ́n lọ́wọ́ bàbá Gani Adams iṣẹ́ bàbá fatherly help afẹ́kẹ́ ṣe fún bàbá olóyè Sunday Igboho ẹ dákun abẹ́ni àrọ̀ ẹni pé Igboho bó o ní rálì Igboho lọ fẹ́ lọ àwọn mélòó ni kí n fọ́nú ọmọ mi ọkọ̀ mélòó lọ fẹ́ látọ̀dọ̀ mi gbogbo àwọn nǹkan yẹn ẹ̀yin náà ẹ fi support wọn fatherly help ẹ bá afẹ́kẹ́ ẹ fi support bàbá olóyè Sunday Igboho torí pé ọlọ́run ti tò wọ́n síwájú ẹ dákun ẹ má jẹ́ ká bínú bàbá Gani Adams tọ́lọ́run ti fún yín ọlọ́run ti gbé yín ga ọlọ́run ti ṣoore fún yín tọ́lọ́run bá wá tó olóyè Sunday Igboho síwájú báyìí nínú ọlá yín náà ni wàhálà yìí nínú ọlá yín ni pé àṣẹ Sunday Igboho ọmọ mi ni ẹ lọ bá kẹ wà láàbùrọ̀ kí kankan ṣẹlẹ̀ kẹ́ni Sunday Igboho ọmọ mi ń bẹ níbí báyìí àwọn ọlọ́pàá náà láti ọmọ mi mo fẹ́ kọ́ lọ bẹ̀ nísìn tàbí kọ́ bá mi rán méjì náà bọ́ ìṣe tàbí ìwọ gẹ́gẹ́ mo fẹ́ kọ́ bá yọjú síbẹ̀ tó lóye Sunday Igboho sáà sọ pé àwọn ò ní yọjú bẹ́ẹ̀ ni very humble man ẹ̀ tó wà humble ẹ̀ tó wà humble so baba Gani Adams ọlọ́run ní fi ń sílẹ̀ ẹ̀mí yín ó gùn baba olóyè Sunday Igboho ọlọ́run ní fi ń sílẹ̀ ẹ̀mí yín ó gùn ẹ̀yin méjèèjì a fẹ́ ìfọwọ́sowọ́pọ̀ yín torí pé kẹ́yin méjèèjì ọmọ táwọn síra yín yóò máa fún ọ̀tá lọ́rọ̀ sọ yóò sì fẹ́ máa jẹ́ kí inú ọ̀tá ó dùn
ṣùgbọ́n tẹ́yìn méjèèjì bá fọwọ́sowọ́ papọ̀ ẹ wo tíìmù yẹn, ẹ wo bí ọba ti pé tó, ẹ wo tíìmù yẹn. kẹ́yìn náà àwọn tán jẹ́ commandant nínú àwọn OPC yẹn tán dúró déédéé, kólóyè Sunday Igboho ká kó àwọn warriors wọn ká kó wọn jáde láti pé a fẹ́ lọ lé Fúlàní dànù nínú gbóbi báyìí lọ́la. kẹ́yìn náà ní akẹ́kọ̀ọ́ bàbá olóyè Sunday Igboho kan wá pè é, bàbá mo ń lọ báyìí lọ́la bó ni kẹ́yìn náà wá ní inú àwọn commandant mi èmi náà mo fún ọ ní ọmọ ogun, mo fún ọ lọ́mọ ogun 100 o àwọn náà gbé mọ́tò wọn tọ́jẹ́ OPC, àwọn náà gbé wọn á gbé dání. so ẹ wo bí tíìmù yẹn ẹ wo bí tíìmù yẹn ẹ wo bó ṣe máa standard tó. ẹ má jẹ́ kó ní kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀, kọ̀sẹ̀ntì ọ̀já lódodo olóyè Sunday Igboho alágbára ni wọ́n láàyè wọn, bàbá Gani Adams náà láàyè tí wọ́n alágbára ni wọ́n, ṣùgbọ́n tágbára bá jẹ́ méjì tá a bá kó méjèèjì papọ̀ sójú kan ẹ wo iṣẹ́ tí ó ṣe.